ẹ máa múra sílẹ̀ láfíríkà earthquake ńlá èyí tẹ́ ò rírú ẹ̀ rí kílẹ̀ máa ya kílẹ̀ máa hó bí ọbẹ̀ ó máa ṣẹlẹ̀ láfíríkà kódà ooru máa pọ̀ ní nàìjíríà oòrùn tó máa ràn alágbára díẹ̀ wòlíì adébáyọ̀ ló fi àwọn ìran yìí sílẹ̀ nínú fọ́nrán o ẹ̀yin èèyàn wa wọ́n ní àsìkò yìí ló yẹ kí ìjọba tètè máa gbọ́rọ̀ àwọn nǹkan báyìí kí ni wọ́n sọ ń pa ilẹ̀ yorùbá nation tí wọ́n fi ní àwọn òṣetán láti máa káàkiri ìlú onílùú ipa àwọn máa lọ máa torí bùtútù àwọn lọ máa fọ́rọ̀ kó òtútù nítorí owó pé ilẹ̀ yorùbá àwọn fẹ́ àwọn pé àwọn káwọn wà ń bẹ̀ ẹ̀yin èèyàn wa eléyìí fi hàn dájúdájú bí bàbá ẹ̀ ṣe fẹ́ràn ilẹ̀ yorùbá nation tó ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ̀ ó lágbára àwọn nǹkan tí wọ́n sọ nípa ohun tó máa ṣẹlẹ̀ gbogbo ìgbésẹ̀ tó yẹ kí ìjọba gbé gbogbo ẹ̀ náà sọ níbí kí ni wọ́n sọ nípa ìlú ìbàdàn ẹ wò ó kàn bẹnu fọ́nrán yìí o ọ̀rọ̀ kì í síbẹ̀ pọ̀pọ̀ o ẹ gbóhùn lẹ́nu wòlíì ṣẹ́gun adébáyọ̀. Is coming to this nation. The heat to be so intense, so scourging. We'll pray concerning this seriously. The heat will be so hot, so scourging. And one sun is going to come out, it will rise in the morning until 6 p.m. The sun is still scourging. This thing that the Lord has showed me, and I'm telling you, let all of us seek the face of God. We're going to pray. This heat, so that many houses will not be set ablaze. We pray that many will not die. The heat to be so serious. ilẹ̀ rírì ó máa ṣẹlẹ̀ láfíríkà ẹ̀kọ́lẹ̀ o ilẹ̀ rírì ẹ mọ̀ pé mo ní mo rí ilẹ̀ ó ń sọ bí ọbẹ̀. I've told you before that I saw the land it was throwing up. It's going to happen in Africa. We're going to experience what we call earthquake. Àwọn àpáta máa ya báyìí wọ́n máa là. Mountains will be splitting, breaking. A gbàdúrà kápáta kan máa là ní lákòókò kó má múná wá. We pray that one mountain at Akoko is not going to break up, it's not going to split up and will consume the whole fire. An eruption will take place. Wọn kò ní bọ́ lásán rọ́ọ̀kù o. We're not going to hear Aso Rock now. Governor's house o. You know, yeah, this is not governor's house. Wọ́n ní kọ́ ní sínéètì, wọ́n tiẹ̀ ti wà ní strike àbí. You know, yeah, Senate now. Ó dà pé recession, wọ́n máa wà lọ́gbà ẹ̀wọ̀n. Wọ́n ò ní gbọ́. They're not going to hear now. Bóyá kan náà ní machine tó fi ríìdì. Àwọn tí ò ní gbalẹ̀ tó fẹ́ ní ríìdì. Nothing for them to detect anything. No equipment, no tools, no machinery. Gbogbo ìran ènìyàn dúdú kún fún àdúrà fún eléyìí. Áfíríkà ni mo rí pé ilẹ̀ yẹn sọ bí ọbẹ̀. I can see that the land was throwing up as if we were cooking a soup. It was boiling. Mo ti gbàdúrà sí eléyìí. I've been praying concerning this. Concerning Ibadan. They were assessing this Ibadan. Èmi ò fẹ́ kí kankan ṣe ilẹ̀ Yorùbá mi tí mo wà. I don't want anything bad to happen in Yoruba land. Torí mo fẹ́ràn ilẹ̀ Yorùbá mi. I love Yoruba land. Mo ní visa lọ́wọ́ mi ò lọ Canada. Ọdún méjì ní ìsìn tí mo ti ní visa lọ́wọ́ kò ṣe mí. I have visa to travel to Canada, but I'm not moved at all. I'm not moved at all. Ẹni gbogbo ló máa káàkiri ìlú ògbógbò. It's not because of money. I don't have money. Ẹ̀dẹ̀ ní físà wọ́n ti tún fi tàbá ẹ̀ jáde kẹ́ lọ mẹ́kì owó olórí yìí fúsà.
One man of God came to me that you have different visas of different countries, Wọ́n fi iṣẹ́ multiple Olúwa méjì visas, owó lọ́dọ̀ tí. and you can't travel out and go and make money. I said something is wrong with you, sir. Ṣé Yorùbá mi tó mi? I'm okay with where I am in Yoruba land. Ó wá lọ ìlú onílùú máa wá wọṣọ mẹ́wàá papọ̀. I will now go to other people's country, Ìhà máa wá ká bí ẹja ṣáwá. then different clothing. Now be folded up myself because of cold. Owó Not looking for money. mo ti bá débi pé bí nǹkan bá ń ṣe é gbé pléènì máa bọ̀ wá. I've gotten to the level that if anything is wrong with you, leave where you are. Come here and pray. Ọlọ́run máa gbọ́. God will hear you. Ohun tó ń ṣe é yẹn máa lọ. Nothing that is wrong with you will leave you. Ẹni orí ẹ̀ bá kú ní wá bábà. It's someone that his hair is bushy that will look for a barber that will barb his hair for him. Because you have problem, you want me to come over there, you just probably board a plane and come to where I am. Ọlọ́run tó ní kó máa bọ̀. Ó yẹ kó sọ fún wa pé kò yẹ kó wá. Máa bọ̀ ó lè mọ̀. Ó ní dáre dókítà ni. Ọlọ́run ń sọ̀rọ̀ kó lè sì sí dókítà. Someone told me sometimes ago that if he boards a plane, he will die before he or she gets to his destination. I said, God, I asked you to come, knows. But he said, his own doctor said, if you board the plane, he's going to die. I said, no, God is talking, you're listening to your doctor. Ó dẹ̀ dé o. And to the glory of God, the person got here. They did not even take him to Ekwemi, they took him to Badagry Beach, where he prayed. He slept there for 3 days and he was okay. I said, God has healed you, you can now go back. Have you died now? Don't know God. You only know your fellow human being. I want us to pray. God, please. Let your mercy reign very well. Let your mercy take good care of me. Fathers, pray this prayer very well with passion. Your own load is much. Ọmọ mẹ́fà ìyàwó kan gbà sájáde láàárọ̀ fọ́tà tó ti kò lé aago mẹ́wàá mọ́kànlá òórùn sùn aago mẹ́rin mẹ́ta bá ti lò ó tún ti jí ó tún sá lọ ẹ̀jẹ̀ àgbàdo kí eré wá dínkù. Fathers, let's pray. Jẹ́ kí àánú rẹ Let your mercy kó máa tọ́jú mi. òun nìyẹn àwọn ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo èyí tí wọ́n sọ yìí gbogbo earthquake tó máa ṣẹlẹ̀ tí ó máa affect ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó yí ká kódà wọ́n ní àpáta kan ó máa là wò tó fi jẹ́ pé ó ṣeé ṣe kó bá oko àbí fíléèjì tó bá yí ká níbẹ̀ wò àwọn nǹkan tí bàbá yìí sọ lágbára sì mọ̀ pé àwọn ìran wọn gbàǹkangbè ló máa ń jẹ́ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo èyí tí wọ́n sọ pàápàá lórí ètò tó wá sọ lórí travelling ẹbí ká máa lọ sílùú onílùú káàkiri ẹ̀yin èèyàn wa kí lè ròyìn drop comment and remember to like share follow tax watch náà lọ fún ìpolówó ọjà ẹ pé whatsapp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu